gbọ́ inú mi sì dùn sí gbogbo wọn sọ torí gbogbo ọ̀tẹ́nìkọ̀ọ̀kan wọn sọ pátá náà ni ó yẹ ká rí pọ́ǹtì dìmú níbẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olóòtú sọ kò yẹ kó rí bẹ́ẹ̀ bóun ni ẹ ti lọ mọ́ báwọn tí ń pa àwọn èèyàn tí ń jà àwọn èèyàn gbé ẹ lọ mọ́ báwọn dúnàdúrà tó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ inú ìlú tí bá ń wà báyìí kò lè ní ìlọsíwájú láéláé ìlú tí bá ń wà bẹ́ẹ̀ wà tí wọ́n wù yí o kò lè ní ìlọsíwájú gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé nàìjíríà sì ní wọn ò wá ìlọsíwájú fún àwọn ọmọ nàìjíríà torí àwọn tí ń ṣèjọba lé a lórí àpò tiwọn nìkan ni wọ́n ń dùn torí bá jẹ́ pé wọ́n wá ìlọsíwájú fún wa ni bóun ni ẹ̀ẹ́dì lọ́mọ bá àwọn bandit tí ń pa wá díndí wa gbé ẹ lọ bá wọn negotiate kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin náà gbọ́rọ̀ tí bàbá yẹn sọ nípa amnesty ń jà fáwọn Boko Haram ìgbé ìjọba fún ọ ní amnesty torí pé ọlọ́dàgbọ̀n wọn ò rí léèwé lọ wọn ò wá educated kí ló kàn wá sí àwa aláàjẹ kí wọ́n lọ léèwé ni ṣé báwọn olóyún wọn náà ló sọ wọ́n di bẹ́ẹ̀ kí ló wá ka àwọn àyà tó kù kó tí kan tó ka àwọn àyà tó kù bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ tẹ́ẹ̀bà ti gbàgbé ní 1960 tí wọ́n fẹ́ lé àwọn èbó lọ tó fẹ́ gbéjọba kalẹ̀ gbogbo alámẹ́ tó ń gbéjọba fún ìjọba yẹn àwa bàbá Awólọ́wọ̀ kọ́ bá fọ̀hún kẹwọn àwọn lóyẹ̀kọ́ gba ìjọba yẹn àmọ́ láìpẹ́ ìwà burúkú tí àwọn búdìsì àwọn wèrè pín àbíkúlọ́kọ ayétọ̀hún tó fẹ́ wù láì jẹ́ kí àwọn Fúlàní tí wọ́n jẹ ọ̀gá lé a lórí òun ló fi gbé fún àwọn Fúlàní gbà náà láti gbà yẹn ni àti wọnú wàhálà títí dòní tí wàhálà yọ̀ tán lẹ̀ òun ló tún fàgẹ́ ní tẹ́lẹ̀ àwọn pípù yìí sì ní àwọn ń jòdò wípé àwọn làwọn ní Nàìjíríà wípé àwọn èèyàn tó kù minority ni wá gbogbo tí nǹkan tá a fẹ́ ṣe nǹkan tá a bá ṣe iná la fẹ́ gé tí ó bá rí bẹ́ẹ̀ ni tí Fúlàní bá ṣẹ̀ ní ìsìn tí wọ́n bá fẹ́ ẹjọ́ wọn sùn ní àgọ́ ọlọ́pàá ẹni tó lọ fẹ́ ẹjọ́ Fúlàní sùn òun ọlọ́pàá ó mú Fúlàní tó wà tí ọ̀dà ọlọ́pàá ó fi ilẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ òun là fi sọ fún èèyàn wa pé ìlú Nàìjíríà tá a wà yìí kì í ṣe tiwa wọn ò dá Nàìjíríà lẹ̀ fún àwa Yorùbá àti àwọn ìran míì wọn ò dálẹ̀ fáwọn pípù yìí ni àwa ni káyọ̀dé jí lójú oorun káyọ̀dé jí lójú oorun káyọ̀dé jà fún òmìnira tiwa gangan kí a lè bá gbégbé àlàáfíà nígbà tó ń jà fún amnesty fáwọn Boko Haram tí ń pa àwọn èèyàn bàbá wa Sunday Igboho tí wọn pààyàn tí wọn ò gbébọn tí gbogbo wa mọ̀ pé àgbà kan ríbọn lọ́wọ́ wọn ẹnu wọn náà ló fi sọ pé àwọn ò fẹ́ káwọn Fúlàní pa àwọn tán tó bá jẹ́ pé báwọn Fúlàní ti mọ̀ pa àwọn náà ní kí wọ́n fà wọ́n lẹ̀ kí àwa Yorùbá ká dá dúró níbo ló fà á tí wọ́n fi lọ kọlù wọn nílé tó fi pààyàn méjì ọlọ́run tí bá a ṣe wà ní ìsìn tó yẹ kí wọ́n fi wọ́n lẹ̀ kí wọ́n yọ wọ́n tẹ̀sí kó lórí wọn wọn ò yọ wọ́n tẹ̀sí kó lórí wọn ẹ̀dìfẹ́ ká máa bá wọn pa wá Nàìjíríà irú ìlú báyìí àwọn ọmọ Yorùbá kò yẹ ká tó máa bá wọn pa wá Nàìjíríà mọ́ ìjà ìlú wa ló lẹ́ ká máa jà inú mi ti dùn fún iṣẹ́ takuntakun bàbá wa Prọfẹ̀tọ̀ Bádàgí tó lè ṣe bàbá gẹ́gẹ́ bí wọ́n ti dàgbà dé yẹn wọn ò fẹ́ kí nǹkan táwọn Fúlàní ṣe fún ọmọ Yorùbá wọn ò fẹ́ ká irú ẹ̀ ní olùsọ pé dandan láti ẹ̀ àwọn bọ́lọ̀ jà fún self-determination láti rí pé àwọn kó wa kúrò nínú Nàìjíríà torí ìwà tí àwọn bíbí ń wú tá bá sì wà nínú Nàìjíríà kò lè dópin o àwọn ọmọ aládé tá bá sì wà nínú Nàìjíríà kò lè dópin o bá sì mọ̀ bá lọ ní òkè sí pé o ọ̀nà kan tó so tí ó fi lè dẹ́kun tàbí ní irú nǹkan báyìí mọ́ ni pé káwa gan fúnra ká fìmọ̀ ṣọ̀kan lára wa ká kó lábẹ́ Nàìjíríà kí a lè gba gbígbé àlàáfíà tá a bá dá dúró gbogbo àbúrò táwọn bíbí ń wí wọn lè wú lórí ilẹ̀ wa wọn lè wú lórí ilẹ̀ wa kódà tí wọ́n fẹ́ wọ orí ilẹ̀ wa wá lónìí òfin tá a bá gbélẹ̀ fún wọn ni wọ́n tẹ̀lé kó tó wọ orí ilẹ̀ wa wá gbogbo àwọn táwọn travel tá a jẹ́ ọmọ Yorùbá tí a bá tẹ̀lé òfin wọn ibi tá a lọ sáà lè gbé bẹ́ẹ̀ ni a lè gbé bẹ́ẹ̀ òun là fi sọ fáwọn èèyàn wáyé pé ẹ̀ẹ́dẹ̀jì lójú oorun àwọn pípù yìí wọn fẹ́ fi wá lọ́rùn lẹ̀ àwa ni méjì ká gbà fún wọn torí àwa gangan la di Nàìjíríà mú tí àwọn ọba wa jọ pé lónìí o àsìkò ti tó àṣẹ Nàìjíríà mọ́ Nàìjíríà ti tán nìyẹn òun là fi ń pe àwọn ọba wa náà ṣàkíyèsí
ẹ má bá wọn support wá Nàìjíríà mọ́, kò sí nǹkan nu wá Nàìjíríà. Àwọn èbó tá à ń dákọ̀ yìí gan àwọn náà gbọ́n nígbà tí wọ́n so wá papọ̀ ní 1940 amalgamation tó fi so wá papọ̀, àwọn náà mọ̀ pé nǹkan táwọn ń dálẹ̀ yìí kò lè so èso gidi, onú fi 100 years láàrin ìgbà nǹkan táwọn dálẹ̀ yìí o tó bá 100 years o tí ó bá so èso gidi o a lè jókòó papọ̀ ká lè jọ sọ ká tún continue, àmọ́ tí ò bá so èso gidi kó ní kálukọ̀ mọ́ lọ́nlọ́ ẹ̀ ẹ̀yọ́ bá náà yìí ti mọ̀ pé amalgamation náà ń pariwo yìí nísìnyí ó ti expire láti 2014. Kí ló tó wá ń dá wa dúró nínú Nàìjíríà? Kí ló ń dá wa dúró tí a lè fi ìmọ̀ ṣọ̀kan láti pariwo síta pé a fẹ́ Nàìjíríà mọ́, Yorùbá nation la fẹ́? Kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ́ẹ̀, kò sí ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ láti pariwo pé a fẹ́ Yorùbá ni a fẹ́ Nàìjíríà mọ́. Ìjọ àgbáyé ọ̀fọ̀ self determination, torí wàhálà yìí náà ni bàbá wa fi gba ọ̀nà self determination, tó wọ́n gbé self determination òun ló lè ṣe, torí book aggregation táwọn ìjọ àgbáyé là kalẹ̀ òun ni wọ́n ń tọ̀, tí òfin ní sí ogun, tí òfin ní sí wàhálà. Inú wa sì dùn fún iṣẹ́ takuntakun bàbá wa Professor Adétóyè tí wọ́n ń ṣe. Ọlọ́run yóò dùn mọ́ yóò bá a lọ rẹ̀ mí wọn, ló bá a lọ rẹ̀ mí wọn gùn, àti bàbá wa Sunday Igboho náà Ọlọ́run bá a lọ rẹ̀ mí wọn, á rí wọn pẹ́. Gbogbo àwọn ọmọ Yorùbá tá a dúró tán tá a fẹ́ kí àwọn ọmọ aládé tá a gba ìdúsílẹ̀, Ọlọ́run fún wa ṣe o, lágbára lọ́wọ́ Ọlọ́run. Àwọn ajogun iṣẹ́, àwọn ajogun àwọn aláborí wọn, lágbára lọ́wọ́ Ọlọ́run. Five president nígbà tí wọ́n campaign, gbogbo alágbọ́ ọ̀tíṣẹ̀ tí màá sọ wípé òun handle security, bàbá wa Tinubu òun handle economy. Security tó kò fẹ́ handle láti rìn yìí o, tí wọ́n support àwọn tí ń pa àwọn èèyàn, wọ́n fẹ́ ká fún ẹ námílẹ́sì. Àwọn bàbá wa Ìgbòho Òòṣà tí ó pa èèyàn tí ó ṣe kankan, tí wọ́n gbé wọ́n tẹ̀lé wọn lórí, táwa sì ń pariwo pé ẹ bá wa yọ wọ́n tẹ̀lé kó lórí bàbá wa Ìgbòho Òòṣà. Láti ìgbà tá a ti ń pariwo wọn ò tí ì dá wa lóhùn sí o. Àwọn tí ó ṣẹ̀ tí wọn ò ṣe kankan àwọn ni wọ́n ń lé kí, àmọ́ wọn ti ń pààyàn tí wọ́n ń jà àwọn èèyàn gbé, àwọn tí wọn ò fún Nàìjíríà nífọ̀kànbalẹ̀ àwọn ni wọ́n ń fọwọ́ ra lórí. Ẹ wá fẹ́ káwa Yorùbá ká dúró nínú yẹn pẹ̀lú gbogbo bí Ọlọ́run ti fún wa ní ìmọ̀ àti òye tó. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde ká jà fún òmìnira tiwa gangan, òun ló lè ṣe o, òun ló lè ṣe o. Ẹ ṣé gan ni bàbá mi, ẹ ṣeun gan ni fún gbogbo àwọn ọ̀rọ̀ ìṣítí eléyìí tí ẹ bá wa sọ yìí, àti fún gbogbo àwọn àfiwé eléyìí tí ẹ̀yin náà tẹ́ bá wa fi wé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ bá wa gbé kalẹ̀. Ọlọ́run ò ní wá pa làákàyè yín o, ọpọlọ yín ò ní jọba o, Elédùmarè á bá mi dúró ti gbogbo wa o. Ẹ̀yin ènìyàn wa pátápátá ni a kí ní orí ìkànnì yìí, bí ẹ ṣe ń wò wá yìí ní orí World Media, ẹ bá wa pín ètò yìí o, ẹ bá wa pín dáadáa, kẹ́ dẹ̀ bá wa subscribe sí orí ìkànnì wa níbí. Bàbá mi Masbi TV, mi mọ̀ bóyá wọ́n wà ń bẹ̀ yẹn, káwọn náà bá wa dá sí ètò yìí. Tẹ́ bá ti wà ń bẹ̀, bá mi Masbi TV, ẹ bá wa ṣí ọ̀dọ̀ yín lọ́hùn, kẹ́ bá wa dá sí ètò tá à ń ṣe yìí. Ẹ ṣé gan ni, ká tó tẹ̀síwájú. Ó dẹ̀ pé wọn ò sí ní tòsí ń bẹ̀, ó dáa. Ẹ̀yin ènìyàn wa, ẹ rí pé gbogbo àwọn tí ẹ bá wa rí náà ní orí ìkànnì níbí lénìí, pàápàá jùlọ àwọn fọ́nrán tó ṣe àfihàn oríṣiríṣi àwọn nǹkan tí àwọn Fúlàní wọ̀nyí tí wọ́n ti ń ṣe, torí wọ́n ti ń ṣe ni, kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe. Èyí ni ó fi wá dá wa lójú wípé ìlú yìí o, kì í ṣe fún àwa ìran Yorùbá o, àwọn Fúlàní, àwọn ni wọ́n di gbogbo ẹ̀ mú, torí pé àwọn ni ọwọ́ ò kí ń kàn, àṣẹ̀mánù ni wọ́n ń nà wọ́n, wọn fọwọ́ ń kàn wọ́n. Ṣùgbọ́n àwa tí a wá jẹ́ ẹ̀yà tó kù, ẹ wo oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ń ṣe fún wa, ẹ wo oríṣiríṣi ẹ̀gbin ìwọ̀sí ìyà tó ń jẹ wá níbẹ̀. Nígbà tí ọmọ Yorùbá wà ńbẹ̀, Buhari ló gbé ẹsẹ̀ lé àkáǹtì olóyè Májàsọ́lá Ìgbòho Òòṣà. Kí ló yẹ kí ọmọ Yorùbá tó débẹ̀, kí ló yẹ kí wọ́n kọ́kọ́ ṣe? Ṣebí àwọn ló yẹ kó gbẹ́sẹ̀ kúrò, kí wọ́n dẹ̀ free wọn. Ṣebí a rí àwọn Fúlàní báyìí tí wọ́n ń gbẹnu àwọn ọ̀daràn sọ̀rọ̀. Ọ̀daràn ni àwọn ọmọ táwọn ní o, ṣùgbọ́n ẹ wá wo tí ọ̀dọ̀ wa, ṣó dáa, ṣó yẹ kó máa lọ báyìí? Ìdí tá a fi ní wípé àwa ìran aládé o, a ò lè tẹ̀síwájú báyìí o, a ò lè continue wípé a fẹ́ máa bá a lọ báyìí.
ọ̀nà àbáyọ kan ṣoṣo tá a ní òun náà ni ká gba orílẹ̀-èdè, ká dá dúró, kí àwa ọmọ Yorùbá kó má dẹ̀ jẹ́ wípé àwọn kan á máa gbé sókè, ẹ̀yin kan á máa fà wá sísàlẹ̀. Pàápàá jùlọ gbogbo ìran aládé pátápátá nílé lóko àti lẹ́yìn odi.